ìrìn yìí ó ní èmi Nnamdi Azikiwe ó ní ojú mi tó lé ojú mi tó kó ó ní olóńgìní ni mí tí mo bá dorí kodò màá rí lé màá róko ó ní ẹ̀yin aṣiwèrè ẹ̀yin dídìrín olóṣèlú yìí ó ní ẹ gbọ́rọ̀ Olúwa ó ní torí pé tẹ́ ẹ bá gbọ́ ẹ ń ṣera yín ni ó wá tẹ̀síwájú ó ní òun Nnamdi Azikiwe ó ní ẹwà wọn dídìrín ẹwà wèrè ó ní kí ni ó ní ẹ gbọ́ ó ní it is better for us and many adherers abroad that we should disintegrate in peace, not in pieces. Ó ní ẹgbẹ́ èèyàn nìyẹn mi ẹ jẹ́ ká pín pẹ̀lú ìfẹ́ kì bá ti dà ẹ já pín pẹ̀lú ìfẹ́ ẹ já pín pẹ̀lú ìdùnnú ẹ já pín pẹ̀lú ayọ̀ ẹ já pín pẹ̀lú àlàáfíà ẹ já pín pẹ̀lú ògo ẹ já pín pẹ̀lú ọrọ̀ ẹ jẹ́ àpín nípìn tó jẹ́ wípé tá a bá pín tán á lè jọ jẹ́ olólùfẹ́ ara wa sí nẹ́gbọ́nẹ́gbọ́rẹ́ ara wa ó ní ẹ jẹ́ àpín pẹ̀lú tó jẹ́ pé tá a bá pín tán á lè jọ yára wa lówó tá a bá pín tán á lè jọ ní ti a mọ̀ sí collateral unity wípé ókè o láàrin Ìgbò láàrin Haúsá láàrin Ìgbò àti visa free you can just enter anyhow ó ní ẹ jẹ́ àpín in peace ó ní not in pieces ó wọ́nu wá Nnamdi Azikiwe sọ bẹ́ẹ̀ torí pé àwọn yìí mọ omi tí wọ́n fi dá Nàìjíríà ó ní ẹ jẹ́ àpín pẹ̀lú ìfẹ́ ẹ jẹ́ àpín pẹ̀lú ayọ̀ ẹ jẹ́ àpín pẹ̀lú ìdùnnú ẹ jẹ́ àpín pẹ̀lú ògo ẹ má jẹ́ àpín pẹ̀lú wàhálà Nnamdi Azikiwe keep warning keep warning keep warning keep warning ó wá tẹ̀síwájú náà rẹ̀ ó ní show the politicians because he knows that the politician will be our major problem. That's exactly what is happening today. Nígbà tí wèrè kan tó pèrè ní Tajudeen kìíní kan tó pèrè ní speaker house tó lọ rẹ́sì bíìlì wípé ẹnikẹ́ni tó bá béèrè fún ẹ̀tọ́ ẹ̀ ẹnikẹ́ni tó bá béèrè fún self determination 25 years in prison or cost 10 million. Why that? Nigerian, it is part of ECOWAS. Nigeria is part of international body where self-determination is eligible human right. How come? Even though in Nigerian constitution, self-determination is a human right. Then you now said, and to bati bere fun o ma lo sewon e ri pe oponu o wa wonu yo oni should oni eyin politician yi oni should the politician fail to hear this warning ó ní tẹ́ ẹ bá fail láti gbọ́ warning yìí tẹ́ ẹ bá fail láti gbọ́ warning yìí ó ní then I will nurture the prediction ó ní màá sọ ohun tí yóò ṣẹlẹ̀ fún yín màá nurture prediction màá sọ ohun tí yóò padà wá ṣẹlẹ̀ sí ìgbésí ayé yín màá sọ ohun tí yóò padà wá ṣẹlẹ̀ sí yín màá sọ àsọtẹ́lẹ̀ aburú sínú ayé yín màá sọ àsọtẹ́lẹ̀ tí yóò padà wá jẹ́ àtúbọ̀tán yín màá sọ àsọtẹ́lẹ̀ ohun tẹ́ padà wá rí as a means of regret in your life ó ní I will nurture prediction màá predict tó ṣẹlẹ̀ sí Nàìjíríà kí ló wá sọ ẹ wá wo prediction ẹ ó ní only that the experience of the Democratic Republic of Congo ó ní ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Democratic Republic of Congo ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ó ní kí ni yóò jẹ́ ó ní erémọdé ni ó jẹ́ sí tí ó padà wá ṣẹlẹ̀ sí Nàìjíríà tí irú ẹ̀ bá wáyé tó bá ṣẹlẹ̀ ó ní the experience in the Democratic Republic of Congo will be a child play if ever it comes to our turn to play such strategy role tó bá kàn wá láti play irú àwọn àgbáyamuyamu ìbànújẹ́ rò bẹ́ẹ̀ ó ní child play ni ó jẹ́ ṣé ẹ máa dábàá ní child play ẹ pọn tara yín ó ní inú máa jẹ́ ṣé àwọn wọ̀nyí ṣé wọn ò rí ni ṣé wọn ò mọ̀ ni Nnamdi Azikiwe sọ wípé tí ẹ bá jẹ́ ká lọ ní peace tẹ́ ẹ bá jẹ́ ká lọ in peace tẹ́ ẹ gba ìfẹ́ àlàáfíà láyè ká lọ tẹ́ ẹ gba ìṣọ̀kan láyè tẹ́ ẹ gba ìṣọ̀kan láyè ká lọ tí ọkàn yín dí tí ẹ̀mí yín dí tí iye yín dí tí ọpọlọ yín dí tí inú yín pò tọpọlọ yín pò tí ẹ ti fi tí jẹ́ pé owó tẹ́ ń rí ní gọ́ọ̀mẹ̀ntì ò jẹ́ gbádùn ayé yín dàrú ayé yín polúkúrú musu ìwà àbájẹ́ ilẹ̀ gbódò ó ní tẹ́ ẹ bá jẹ́ káwọn wọn yìí ó máa lọ tẹ́ ẹ yọ̀dá wọn tẹ́ ẹ rìlíìsì wọn tẹ́ ẹ jẹ́ kí wọ́n lọ láyọ̀ àti àlàáfíà
ó ní a jẹ́ wípé wọ́n á padà wá pín in pieces pẹ̀lú ogun, pẹ̀lú wàhálà, pẹ̀lú jàngbọ̀n, pẹ̀lú àìríjẹ, pẹ̀lú àìrímu, àìríná, àìrílò, ìfipábánilòpọ̀, ìjàgbùjú, olè, a ó padà wá pín pẹ̀lú wàhálà àti ìbànújẹ́ ni, nítorí pé ohun tó yẹ ká pín lẹ́rọ̀, ká jókòó in round table, kí ogun ó jọ pín lẹ́rọ̀, ká jọ lọ lẹ́rọ̀, ká jọ gbà pé kíní yìí it is just a common call for every one of us to separate. The British that join us together is just for their own benefit, and then now we have spent 100 years by joining together, and then we didn't gain anything. 100 years without nothing, 100 years without food, 100 years without a good road, 100 years without a good health facility, 100 years without a better education system, 100 years without a better facility, 100 years without a good welfare facilities, 100 years with nothing, 100 years with bribe and corruption, 100 years with embezzle our money for nothing, for useless people, 100 years with adoption, with kidnapping, ransom, 100 years Boko Haram, 100 years herdsmen, 100 years nothing, 100 years ritual and ritual and ritual and ritual everywhere, 100 years with nothing, 100 years wasted for nothing. If it is a man who wastes 100 years of his own life for nothing, then that man is a wasted effort. That is today's topic. I call it a wasted effort. If you still believe in one Nigerian, that is me, you are a wasted effort. If you still think that in Nigeria it is still your country, you are just a wasted effort. That is me, you are wasted effort. We need to go. It is very compulsory that we must go, and this Nnamdi Azikiwe have said it. If our politicians fail to hear this warning, I will nurture prediction that the experience of Democratic Republic of Congo will be a child play if ever come to our tongues to play a such strategic role. That is from Nnamdi Azikiwe. Àwọn wọ̀nyí wọ́n mọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ Nàìjíríà, wọ́n tún fìdí ẹ̀ palẹ̀ pé ẹ jẹ́ ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ ká lọ, kí lẹ ń dá wa láàmú sí, kí lẹ ń dá wa dúró sí, kí ni tẹ́ ẹ fẹ́ gbà nínú kẹ́ ẹ so wá pọ̀ báyìí. Àwa sọ pé àwa ò dúró tì yín mọ́, àná ò bá yín ṣe mọ́, àní ẹ jẹ́ á máa lọ